bó o ti ń ṣe náà ni o sì máa ṣe lọ. Ayédatiwa, bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Èèyàn ò ní ṣe irú èyí kó má máa lẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ. Ẹ máa ń ṣe gbòsà 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 fún gómìnà yìí. Gọ́vnà Ayédatiwa nípínlẹ̀ Ondo. Mo ń sọ̀rọ̀ nípa gómìnà ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá yìí ti ṣe bẹbẹ, ó ti fakọyọ o, ó ti ṣe nǹkan táwọn olóyìnbó ń pè ní surprise, ìyàlẹ́nu ńlá fún ìran Yorùbá, pàápàá jùlọ àwọn tó wà lóńdó. Ẹ má jẹ́ ń tàn yín, gómìnà yìí ó ti fi hàn àwọn ọmọ Ondo pé tó òun fẹ́ràn wọn dé nínú, òun fẹ́ràn wọn dé ta. Lápapọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ó jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan tá a ní nílẹ̀ Yorùbá léyìí tó wà nípínlẹ̀ Ondo pátápátá gbogbo ẹ̀ làwọn ó dáàbò bò tí nǹkan kan ò ní ṣe wọ́n. Àwọn ẹ̀ṣọ́ aláàbò wámúwámú ni wọ́n wà ń bẹ̀. Àwọn tí ó dúró tì í tá a tún wá fi sí ipò agbára níbẹ̀ pé bọ́ríá bí àwọn fíléjì ẹ̀dì ìkankan níbẹ̀, gbogbo wọn olóòótọ́ èèyàn tó ṣe é fọkàn tán ni wọ́n wà ń bẹ̀. Ó ti wá gbégbésẹ̀ tó níwọ̀ tó fẹ́lẹ́ bí etí tó wá nípọn bí àwo erin. Lẹ́yìn tó ya àwa ọmọ Yorùbá lẹ́nu láìpẹ́, ẹ máa wá wo fídíò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo kó wá tẹ́ farabalẹ̀ wò kí lára tí bàbá yìí dá gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ondo. Tẹ́ ẹ bá ti sáré wo tàkọ́kọ́ ń padà wá á sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ tó wo tẹ́lẹ̀ kejì. Àmọ́ kẹ́ ẹ tó wo fídíò yìí, tẹ́ ẹ bá gbàgbé, ní nǹkan bí ọdún mélòó lẹ́yìn sẹ́yìn kó tó di pé olóògbé Akérédolú wọ káàlẹ̀ lọ, àwọn Fúlàní, àwọn Karambani ya wọnú ìjọ níbi tí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n ní ẹ wá wọn, ẹ mú wọn, á prosecute wọn, àti wọ́n prosecute àti wọ́n execute anybody ọ̀gbọ́n kankan mọ́. Àwọn fún wọn lówó fún compensation. Ṣé wọ́n máa ń compensate ẹ̀mí èèyàn àti compensation owó bóyá ẹja ló gbé owó bẹ̀ lọ kò yáyé títí tó lóògbé tí kò fi ní ó ṣíwọ́ ọṣẹ́. Àmọ́ tó máa ń sọ pé kéèyàn ó gbìyànjú nípa ètò ààbò nílẹ̀ Yorùbá, Akérédolú ló ṣáájú, Ṣèyí Mákindé ló tẹ̀lé nípínlẹ̀ Ọ̀yọ́. Ayédatiwa ti wá ń kẹta padà báyìí, àbí ká sọ pé òun ló fẹ́ fèsì lórí àwọn fídíò yẹn, ẹ̀yin lẹ́ analyse ẹ̀. Àmọ́ lẹ́yìn ìgbà náà, àwọn ìlú yìí, àwọn Fúlàní ò jẹ́ kí wọ́n gbádùn láti gbàdégbà tí wọ́n mú légbè. Ṣé ẹ ti mọ̀ pé wọn ò jìnà sí agbègbè wọn? Ṣebí bẹ́ẹ̀ ni wọ́n ti gbé arákùnrin tí wọ́n ń pè ní ẹkẹrẹntì ààrẹ àwọn kílẹ̀ ń pè ọ̀nà Afẹ́nifẹ́re níjọ́sí, ìlú Ondo yìí náà ni. Lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí, bàbá yìí wá ṣe bẹbẹ. Ẹ kọ́kọ́ wo fídíò tí mò ń gbé bọ̀ yẹn náà. Bẹ́ẹ̀ bá ti wo léyìn tán, ní kété tẹ́ ẹ bá ti wò ó, wọ́n gbé yín lọ síbi òmíì. Tẹ́ ẹ bá ti wò ó tán, ń padà wá. Ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ, ìrírí wọn nípínlẹ̀ Ondo. Kẹ́ ẹ wá wò ó lẹ́yìn ìrírí yìí, kí n wá gbé yín lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́. N wá sọ pé tó nǹkan báyìí ni gómìnà ṣe tí gómìnà fi compensate àwọn aráàlú ẹ̀, tí mo fi rò pé bóyá kí àwọn gómìnà yòókù kí wọ́n kúkú máa ṣe bó ṣe ń ṣe, àbí bóyá káwọn kí wọ́n ó yí padà, kíran Yorùbá ká lè mọ̀ pé bútúmẹ̀ǹtì epo ní o nǹkan tó wà nípínlẹ̀ Ondo sàdánkátà ibi tó máa jẹ́. Ọ̀yá ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé, ẹ jẹ́ káwọn èèyàn wá pọ̀ òun rèé. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ni pé àwọn Fúlàní wọn jẹ́ ká gbádùn láti bí ọdún bíi 5 síbi tá a wà. Ṣùgbọ́n tí wọ́n kọ́ dé, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹran fi jẹ oko wa. À bá wọn sọ̀rọ̀, wọ́n á yọ àdá,
àbẹ́sì ni máa ṣá àwọn èèyàn pa lóko. So ìgbà tí ìyẹn wá lọ tán, so wọ́n ṣe àwọn bọ́n ṣe kó àwọn kan wọ kó àwọn kan ní wọ́n fẹ́ ra ẹran, wọ́n wá mú àwọn yẹn láti gbòòrò, so lẹ́gbẹ̀ẹ́ Abawa ní Àjàbùsì. So wọ́n ṣe bá àwọn yẹn sáà ti gbé mọ́ sí wọ́n sáà ta àwọn yẹn wọ lóko, àti wọ́n sáà tàn wọ́n lóko. So wọ́n dé ibi tí wọ́n ti fẹ́ ra màálù, àwọn yẹn ò rí màálù, bó ní màálù àwọn ló wà wájú wọ́n ṣe kúrọ́ọ̀sì wọn nìyẹn, wọ́n sá pa gbogbo àwọn yẹn. So àwa sá lọ wá kókó àwọn yẹn pẹ̀lú àwọn ọlọ́pàá àlọ́kókó wọn wá sí ìgboro Àkúrẹ́ State Hospital. So àtìgbà yẹn a ti ń bẹ àwọn ìjọba ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, kò sẹ́ni tó lè lọ kó nínú wa mọ́. Àtìgbà ìgbà tó wá di bí yẹ́nìkan là gbogbo ẹ̀ tí wọ́n á lé sí àkàkíwé àgbọ̀ndẹ̀ ń lé sí ni wọ́n kó wá capture gbogbo ìgbó ọba tó wà ní Ondo State, wọ́n kó wá ká gbogbo ẹ̀. So ọ̀sẹ̀ kan ó kéré lọ́sẹ̀ kan ni wọ́n pààyàn méjì, gbogbo àwọn tí wọ́n pa báyìí ó wà nínú sẹ́ẹ̀tì lórí sẹ́ẹ̀tì mi tó dẹ̀ jẹ́ pé ó lágbára gan, ẹlòmíràn á lè fìbọn àfibọn já orí ẹ̀. táwa dẹ̀ mú àwọn Fúlàní tá a mú wọn tí wọ́n táwọn gbé wọn lọ kóòtù, tábàdé kóòtù àwọn Fúlàní wà ní láti lè sọpọ̀ àwọn gba lọ́ọ̀yà, ẹlòmíì lè gba lọ́ọ̀yà méjì fọ́mọ ẹ̀ kan sọ fún àwọn lọ́ọ̀yà yẹn. ìkan tó tẹ̀ wá dùn mí ni pé ó tún wá jẹ́ pé àwa Yorùbá ara wa ló tún wá ń ṣe ló tún wá ni wọ́n tún wá ń gbà ní lọ́ọ̀yà. gbogbo àwọn èèyàn wa wọ́n ti fẹ́ pa wọ́n tán, kò sẹ́ni tó lè lọ oko mọ́. wọ́n ti dé ìlú wa, wọ́n pè ìlú yẹn ní Àlà, ibẹ̀ ni wọ́n bí wa wáyé sí. Àlàjàgùsì náà ni ẹ̀yin bẹ́ẹ̀ yóò kó Àlà yẹn, wọ́n ti lé wa tán, wọ́n ti tẹ̀ ti lé wa tán bẹ́ẹ̀ ni. àwọn ọmọ wa gan ò lè wá bá wa lóko mọ́, àfẹ́ni tó bá jẹ́ pé táwa fẹ́ lọ́ko a lè tíìmù bí ká gbé machine bí mẹ́wàá bí márùndógún ká tíìmù lọ sínú oko. So nǹkan táwa ń ṣe nìyẹn báyìí. ní Ìjárùn wọ́n kidnap èèyàn méjì ní ẹgbẹ́ Abawa. So lílọ tí wọ́n lọ wọ́n gba ọmọ yẹn ní ìjẹta náà ni wọ́n gba ọmọ yẹn, wọ́n gba 1 million naira lọ́wọ́ àwọn méjì. My name is Monday Ejo. I went to farm day 4 yesterday. Go see those Fulani and we plan out to find food to eat. And just waka come meet us. And come ask us where waka. Say waka no dey farm. I didn't just carry gun, just shoot me. Now just fall down. Come say they no one see anybody for that farm. wa la lè kàwé jẹun, kì í ṣe gbogbo wa la lè so léṣèlú. kán gbà wá, kán jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà ń bẹ̀ yẹn, irúgbó rìsáàfù yẹn kán bá wa kó àwọn sójà síbẹ̀, sójà ló lè bá wa ṣe, sójà ló lè bá wa ṣe tó lè bá wa fọbẹ̀ yẹn mọ́, sójà táwọn ọdẹ tó mọ inú gbóbẹ̀ yẹn ló lè bá wa ṣe. kán kó wọn síbẹ̀ bí oṣù mẹ́fà ni o, bí ọdún kan ni wọ́n fẹ́ lò ń bẹ̀ ni o. a fẹ́ kí irú gbóbẹ̀ yẹn kó dá igbó Sambisa, igbóbẹ̀ yẹn tóbi gan, igbóbẹ̀ yẹn ó tóbi, igbó yẹn ló jáde sí Benin, òun ló jáde sí Ọ̀rẹ́mbí, igbó yẹn ló jáde sí Ọ̀wọ̀, òun ló jáde sí Mẹ́lẹ́gẹ́, igbó yẹn tóbi gan, ó jáde sí Àkókó, igbó yẹn tóbi, kán ràn wá lọ́wọ́, kíjọba Ondo State kán dẹ̀ gbà wá, kí bàbá wa Ayédàtiwa kó ràn wá lọ́wọ́ láti lè ṣe pé ká má tú ìlú mọ́ lórí. We were kidnapped since 1 week plus now. On Friday, this money were contributed though. Not that they have money, poor people, they kidnapped. Look at it. This stuff here, 10 million naira cash with both food, rice, chicken, food, drinks, 50 black bullets. Look at them, food, jollof rice with chicken, talking. 10 plates of jollof rice. Yeah, it's not this thing, this is cash. 1 week plus now, nothing. Ẹ káàbọ̀ padà. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ọmọ Yorùbá. Ohun tí olóko fi ń ṣẹkún sun, òun làparò fi ń ṣẹ̀rínrín. Bẹ́ẹ̀ ṣe wọlé ẹ ṣe, bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi pín. Ẹ máa gbọ́wọ́lé share button.
ẹlòmíà irọ́ ẹni mo sọ pé kẹ́ ẹ máa yìn bẹ́ẹ̀ ni ṣé kò tọ́ ká yin gómìnà ẹ ṣẹ̀ṣẹ̀ yìn nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí ni ẹ gbọ́ kọ̀ǹpléènì àwọn èèyàn àmọ́ ẹ má jẹ́ ń tàn yín lẹ́yìn kọ̀ǹpléènì yìí lẹ́yìn ìrírí láìpẹ́ yìí nínú ọdún yìí àwọn ajínigbé yìí ti pààyàn lóńdó wọ́n ti jí èèyàn gbé lọ tọ́jẹ́ pé nínú ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá Oǹdó níbi àkọ́kọ́ tíjọba àpapọ̀ sọ pé òkè o ẹ̀yin awọ́gbó ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ̀yin ọlọ́dẹ o àtàwọn sójà ọ̀yà ẹ̀ bọ́ sínú igbó torí pé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé Ọ̀jájúni tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan ẹnu Ọ̀jájúni náà kọ́rọ̀ mọ́ báyìí ò ti dákẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá sọ pé orílẹ̀-èdè yìí ìṣẹ́yọ kan torí ambition pé ó fẹ́ di gọ́fúnà àbí kí ló lóun fẹ́ dà ó máa ń kọ̀ndẹ́ẹ̀mù wa ni ṣùgbọ́n ńgbà tí ẹlẹ́dàá ẹ̀ ìyá àti bàbá ẹ̀ tó ti sọ pé yóò lọ ilé ẹkùn yóò bọ̀ ń rò pé òun náà ti gbà fọlọ́ ipe dandan ni òmìnira Yorùbá dandan ni ohun tí pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè ń pariwo dandan sì ni ohun tó yà lóye Sunday Adéyẹmọ àti gbogbo àwọn tó wọ́n jọ ń ṣagbátẹrù ètò yìí tí wọ́n ń sọ pé tó ẹnìkan kì í sì fi lé èèyàn lọ́wọ́ àmọ́ ìjà àgbà ni àwọn ará bí ìwọ̀n yìí sì ṣara wa ẹ wo ẹ má jẹ́ gbà yín lásìkò lọ títí ẹ wá wo nǹkan tí ìròyìn ayọ̀ èyí tí gómìnà tó fún wọn látọwọ́ ọ̀kan nínú àwọn aṣojú gómìnà torí àní ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ léyìí tó fi compensate àwọn olórí tó máa wà ńbẹ̀ àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé pẹ̀lú pé àwọn Fúlàní wọ́n ti ń pa àwọn èèyàn ohun tó yẹ kí wọ́n ó ṣe tí wọ́n ṣe tó sì ṣe rẹ́mú tí wọ́n máa mú káwọn èèyàn àwọn ará Oǹdó fi máa wá kọrin mi ì tiẹ̀ wá mọrin tí èdè Oǹdó tí wọ́n máa ń kàn ó dàbí Elémùrè ni olórin wọn àbí Ọ̀làndò Ọ̀wọ̀ bá ní bá yín pílẹ̀ ẹ̀ ọ̀yá òun rèé ẹ wo nǹkan tí wọ́n sọ. Láti lè kọ́ èyí tó bẹ̀rẹ̀ ní kẹ̀kẹ́sẹ̀ ẹ̀rọ kalẹ̀ ẹ̀kọ́ wọn o. Ọwọ́ ẹ̀kọ́ kan ní ìbá ẹ̀jọ̀ ẹ̀rọ bá wọn sọ̀rọ̀. Ọwọ́ ẹ̀kọ́ kan ní láti pàtàkì àbúrò àtàwọn. Ẹ̀jẹ̀ àtọ́ra lóòótọ́ àjọ ọmọ Nàìjíríà. Ọwọ́ ẹ̀kọ́ kan láti lè bẹ̀ Nàìjíríà. Ẹ̀rọ ẹgbẹ́ ẹni tó ń bí ní ìdájí. Ọwọ́ ẹ̀kọ́ máa lọ sùpàkà. Ó yàtọ̀ sí ẹni tó ń bí lọ́sùn. Ẹ̀sẹ̀ ti máa lọ lọ́wọ́. Ó yàtọ̀ sí ẹni tó ń bí lòwò. Ẹ̀sẹ̀ ti máa lọ jẹ́mọ̀. Ibi oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọwọ́ ẹ̀kọ́ máa lẹ́kọ́ wá fún dàbàdàbà oníkàlùkù lọ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Wọ́n bí àbátá lé ní tó àlàáfíà tó jọba. Orí dáwọ̀ yóò àti náà. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Láti Musa orí láti Musa Ibrahim ká. Ó jẹ́jẹ́ pẹ̀lú àlùfáà lẹ́nu. Ó jẹ́jẹ́ pẹ̀lú àlùfáà lẹ́nu. Pé nípa ọlọ́fẹ́ àlà. Nípa ọlọ́fẹ́ àlà. Gbogbo ọ̀pọ̀ ní òkè ní. Gbogbo ọ̀pọ̀ ní òkè ní. Àmúṣẹ. Ọlọ́kùnrin mi lọ́wọ́. Ọlọ́kùnrin bá gbọ́nà mi lọ́wọ́. Láti jẹ́ ìdílé sáà. Gbogbo ìlérí tí
Musa Ibrahim ló ṣe. Lẹ́yìn àdìkáwò alága Musa Ibrahim àdìkáwò ló ṣe. Gbogbo ẹ̀kún tó wà nínú Quran. Orí kálá bọ́ọ̀lù kọ́wé lè gbà á nà fún. Gbogbo èdè náà tó wà fi ń jẹ. Olùmọ̀ ẹ̀dá àdìkáwò mọ̀ ìsìkáàkì àdìkáwò. Gbogbo tó wà nínú Quran. Àwọn bọ́ọ̀lù kọ́wé lè gbà á nà fún. A máa tẹ̀lé lọ. Lókè tó kàmù. Ẹ̀jẹ̀ àmì. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Ṣé ẹ ti rí? Ẹ ń gbìgbàdo, ẹ sì ń jẹ́ kí àparò ọ máa tọ̀ yín lẹ́yìn. Kí ló máa ṣẹlẹ̀ ságbàdo tí ẹ gbìn sà? Àkọ́kọ́, tẹ́yìn èèyàn bá gbọ́ tẹ́ ẹ bá sì tí ì gbọ́, gómìnà ìjọba àpapọ̀ ní kí wọ́n fún àwọn èèyàn nílẹ̀, àwọn Fúlàní kan kí wọ́n fi máa dára wọn jẹ. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé ọmọ Yorùbá, ẹ máa bá mi pín ẹjọ́ kí wọ́n máa fi dára jẹ. Àwọn ìlú kan láwọn ọ̀fẹ́, ara ìlú tó sọ pé wọn ọ̀fẹ́ ní gbogbo ilẹ̀ Yíbò pátápátá, wọ́n ní kíjọba Tinubu má dán wò. Ìjọba ìpínlẹ̀ Ondo ó ti ṣèlérí pé wọn ó fún wọn. Nínú ilẹ̀ Yorùbá tí wọ́n bá ń sọ pé ìlú wo àbí stéètì wo ni ló yẹ kí wọ́n sọrú ẹ̀ kọ́kọ́kọ́ fún mú, kọ́ sọ pé láyé àní gbókùrò tán ká tó máa ṣọ̀fẹ̀, pé ní pa wá lọ́mọ, pa wá níyàwó, pa wá lọ́kọ, ògo ilẹ̀ wa ní gbé wọn lọ tán, kẹ́ pa wọn tán, kẹ́ tún wá sọ pé àìrọ́ o. Gani Fáwẹ̀hìnmí ó lóun àti Babangida no meeting on the road, wọn ò sì ṣe meeting lójú ọ̀nà tí Babangida fi di ará wíṣíà tí Gani Fáwẹ̀hìnmí fi luwọ́ káàlẹ̀ lọ. Pé kò yẹ kó sí ìbáṣepọ̀ àbí ìbárẹ́pọ̀ kan láàrin Ondo àti Fúlàní. Ẹ wà láti wọ́n dá. Ìlú Ọ̀wọ̀ nínú àwọn ìlú tí àlùmọ́ọ́nì ń bẹ ní ìpínlẹ̀ Ondo, ibẹ̀ lẹ fi Sẹ́ríkì jẹ. Ọ̀parí. Ẹ wá ní kó gbé Kùránì lọ́wọ́. Ẹ rí fídíò wọn ni wọ́n yìnbọn fún àwọn èèyàn pàwọ̀, Allahu Akbar, inú Kùránì kan náà ti rí. Àbẹ́ ẹ̀ tí ì rí fídíò gbà tí àwọn OPC àbí nǹkan tó wá fẹ́ initiate èèyàn wọnú ẹgbẹ́ tàbá wọn ẹlọ́dẹ, wọ́n á ní wá búráǹdì Ògún. Kùránì làwọn fi ń búráǹdì wọn, àwọn báńdíìtì. The same Kùránì yìí Ọlọ́run ó mọ àfa kò ní ṣojú ọmọ kéwù. Gbogbo ewu tó wà ní Kùránì kọ́ máa ṣẹlẹ̀, ewu ló wà ní Kùránì. Gbogbo ewu tó wà ní Bíbélì, ewu ló wà ní Bíbélì. Ẹni bá gba Bíbélì gbọ́ lè wo mú, ẹni bá gba Kùránì gbọ́ òun ni ó mú. Tí ẹ fẹ́ gbọ́, ogun tí wọ́n ìwà ṣètè jà
ó lè má jáánú ràn tí wọn ò ti kú wọn ò ti lọ lọ́ba tán ìyẹn kọ́ là ń sọ. Ẹ tún joyè ẹ tún fún wọn sàbítíkẹ́ẹ̀tì local government chairman kan lọ́wọ́ ló ṣe léyìí. Èmi sì mọ̀ pé àní ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀. Ṣé gómìnà Ayédatiwa fẹ́ sọ fún wa pàmò mọ̀? Tí wọn ò bá mọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò yìí tẹ́ ẹ sì lè ti rí ń bì kan tẹ́lẹ̀, ẹ tètè gbé ẹ lọ sọ fún pé ìlú ti fẹ́ bàjẹ́ lórí wọn. Ọba tó sì jẹ́ táyé rógún lójú ayé ò ní gbàgbé ẹ̀, èyí tó jẹ́ tìlú bàjẹ́ wọn ò ní gbàgbé òun náà. Ṣé torí ipò ìbò pé Fúlàní pọ̀ yóò dìbò fún yín? A ti bàjẹ́ nígbà táwọn yẹn tí wọ́n ń wá láti Benin Republic, Lake Charge àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń wọlé sí Nàìjíríà tẹ́ ń gbé NIN lé wọn lọ́wọ́. Ètò ọmọ Nàìjíríà bá wọ̀lú wọn lónìí ṣé wọ́n gbù fún NIN? Ẹ̀yin olóṣèlú, ẹ̀yin ìjọba wa ẹ̀sìn rẹ́tí ọdún 8 péré ni o. Yàtọ̀ sí ètò ọba lọ sí House of Assembly, ẹ̀yin gómìnà ní ààrẹ ní ọdún 8. Lẹ́yìn ọdún 8 back to your house padà alẹ́ ẹ̀. Your Excellency awadi your excesses o láṣẹ mọ́, wọn á fún ní security ẹyọkan àbí méjì. Gbogbo èyí tó ń kó mọ́tò gbìyì tí ìlú mètìtì yìí ìlú mètìtì mọ́. Ọwọ́ ìlú mi ọwọ́ bòmí kan wọn ò ní mọ̀ pé ó dé àfi tán bá sọ̀rọ̀. Ní ìsìtẹ́ bá gbéra ayé ó mètìtì pẹ́ dé, ṣùgbọ́n àsìkò kan ń bọ̀ tó jẹ́ pé àwọn kan ní ọmọ ajúwe pé lágbájá nìyẹn, àìrọ̀ òun kọ́, àwọn ni àwọn kọ́. Àwọn tó ṣe lánàá dá Babangida dà lónìí ó máa ń bẹ láyé. Olóyè Àrẹ̀mọ Ọbásanjọ́ ń kọ́ wọ́n ń bẹ. Ìpàdé tí wọ́n bá lò dìgbà táyé bá rojú wọn tí wọ́n rí wọn ni wọ́n gba Ọbásanjọ́ ń bẹ ń bí. Like before wọ́n pé Ọbásanjọ́ láti ókùnjọ́ mélòó ni wọ́n ti máa pariwo Ọbásanjọ́ ń bọ̀ lẹ́kọ̀ọ́ ó ń lọ Ìbàdàn. Security mélòó wọn kórìn mọ́. Ayédatiwa gómìnà wa ọ̀tàtà orúkọ ló sì ròyìn tẹ́ ẹ fi débẹ̀. Ṣé ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá? Ṣé ẹ nífẹ̀ẹ́ àwọn tẹ́ ẹ ń ṣèjọba lórí wọn? Ẹ fi tàwọn ìlú gàngàn kọ́gbọ́n. Wọ́n fi odidi Sẹ́ríkì jọba níbẹ̀. Àwọn tó fi jọba nígbà tí ra wọn àwọn bàbá kú tán, àwọn ọmọ ni wọ́n sọ pé òkè báyìí ní Sẹ́ríkì ó jókòó tí ó máa wo àwọn ẹni ó nílùú ń sàlẹ̀. Àwọn ẹni ó nílùú ọwọ́ afẹ́ bá Sẹ́ríkì sọ̀rọ̀ wọn á máa gbójú òkè báyìí ni láti bá a sọ̀rọ̀. Ọpẹ́lọpẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nígbà táṣìírí tú ó wá dẹni tí òun wá di senior bandit tí ń gbé àwọn aráàlú nínú káàmpù ẹ̀. Ẹ́stéètì tó ní ọ̀fẹ́ tó Ọ̀wọ̀ s'Àkúrẹ́ lóhun nìkan nílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ bàbá ẹ̀. Mọ́tò tí wọ́n ń lò nígbà náà tí ò sínú ọgbà ẹ̀ ò sí nítorí lórí màálù. Nígbà yẹn màálù tí ìwọ 500 bí eléyìí, màálù sì wà ní 70, 80, 100 èèyàn tó tòjọ́ kó tó ra fẹ́ǹsà láyé ìgbà yẹn. Ọmọ Yorùbá ẹ pín káwọn tó bá máa pe gómìnà kí wọ́n ó tètè pe gómìnà. Àwa ọba gómìnà kan jà àti bọ́ba jà. À ń pè yín sákìyèsí nítorí ó ṣeé ṣe kí gómìnà yìí má mọ àrà tí local government chairman yìí dá. Ẹ gbọ́ ó possible kó jẹ́ pé inú àwọn local government chairman yìí torí ipá àdúgbò tiẹ̀ ni ó sì mọ̀ pé àwọn Fúlàní bóyá wọ́n ti pẹ́ bóyá wọ́n ti jọ ní good rapport ẹ̀já fi wọ́n ṣe Sẹ́ríkì tí wọn ò lu àròjinlẹ̀. Local government yẹn mọ̀ pé ọdún 3 péré ni o tí wọn ò bá dáa padà lẹ́yìn ẹ̀
sáré bóyá àwọn kan ló sì tì yẹn ẹ gbọ́ nǹkan tí kan sọnù àwọn bàbá yẹn ẹni tó wọṣọ àmọ̀tẹ́kùn yẹn ìyẹn ló pòwe Yorùbá mo pé tí bàbá yẹn bá láǹfààní àti sọ̀rọ̀ dáadáa kò ní inú ò ní dùn sí nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n kò lọ́pṣọ̀n ọwọ́ wọn ló ti ń gbowó oṣù Fúlàní lẹ̀ ń bá jókòó ìpàdé àlàáfíà ẹ lọ béèrè lókè Ògùn lọ́wọ́ báyìí ọmọ Yorùbá mo tún ti wí tòní ná mo gún yín lábẹ́rẹ́ ìpàkọ́ ní o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí ni ẹni ọba tàbá kọ́ máa fi ṣèbínú o àtúnṣe òun ni kẹ́ ẹ ṣe ẹ gbọ́ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ti wá níhun láṣẹ Èdùmàrè a tún pàdé Táíwò mò ń jẹ́ o Adésínà lórúkọ bàbá àtọ̀dọ̀ mi ó dàbọ̀.